Africa Content TV.
ṣe ní ní ara bí ó lè sọ̀rọ̀ àtàtà máa ṣe. Wọ́n di ọtí létí. Wọ́n ṣe ribiribi. Gbogbo méje oyè ọ̀yà mẹ́fà níbi iṣẹ́ àtúntì gbogbo bíbí láyé. Òun làwọn jẹ́ pàṣẹ ara wọn. Àwọn náà á gbé àwọn ṣèkọ́ ní oṣù tí wọ́n pàṣẹ ara ṣe. Adé fún kí sọ fún ẹ̀ fúnṣe onígbà jẹ́ lálùbáríkà àgbàdo lọ́wọ́lọ́wọ́. Gbogbo ẹ̀yin bàbá bàbá, gbogbo ẹ̀yin bọ̀dá bọ̀dá, gbogbo ẹ̀yin ọ̀rẹ́ rẹ̀ o, gbogbo ẹ̀yin àbúrò rẹ̀ òbí bá a sọ. Dájọ́ ọ̀fun jí yóò máa so. Àwọn ní bàbá wọn, fúnṣe òdiwọ̀n rẹ̀, wọ́n máa lọ sókè sí ní màá so. I don't know